lórí gbogbo bí wọ́n ṣe ń dìde lọ́tún tó ń dìde lósì lórí ọmọ Adéyẹmọ. Òsì ààrẹ Ìbà Gani, ẹ fi Ìgbòho Òòṣà lọ́rùn sílẹ̀ o, ẹ̀yin àti Mewolaka, ẹ fi Ìgbòho Òòṣà sílẹ̀, nítorí wípé gbogbo àwọn wàhálà rògbòdìyàn lè tó ń ṣẹlẹ̀ lọ́tún tó ń ṣẹlẹ̀ lósì, ẹ̀yin ò rí yẹn. ẹni ẹlẹ́ni tí wọ́n dìde wípé àwa ìran Yorùbá ká forí kò, ká fẹnu kò sójú kan, ká gbára wa kúrò lọ́wọ́ ẹrú Fúlàní, àwọn lẹ́yìn wá mú sẹ́nu, àwọn lẹ́yìn wá gbé ìtàn balẹ̀ gbẹ̀ẹ́. Elédùmarè kó ṣàánú fún wa o. Yorùbá, mo máa ń sọ o, mo ní gbogbo ilé ètò ẹra wọlé yìí, ọ̀tẹ̀ òun lẹ̀ ń bá bọ̀ yìí, ọ̀tẹ̀ sì ní ó máa ń tẹni rìn ní ó máa ń tẹ̀yàn mọ́lẹ̀ ní kì í jẹ́ kẹ́yàn gbérí. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Gbogbo ìpàdé lè tẹ́ ẹ ṣe, ẹ pé bírítíkò, ẹ pé bírítíkò tẹ́ ẹ ń ṣe lórí ọmọ Adéyẹmọ. Bàbá mi ẹ káàbọ̀ sórí ètò wa, bàbá mi Àṣìṣì ẹ káàbọ̀ sórí ètò wa. Torí pé nígbà tí gbogbo wa báyìí tá a bẹ̀rẹ̀ sí ń pariwo wípé àwa ìran Yorùbá ká gbára wa kúrò lóko ẹrú Fúlàní, ẹ̀yin tí ẹ wá jẹ́ àgbàlagbà ọkùnrin tó jẹ́ pé gbogbo bí wàhálà ṣe wà nínú ìlú, ẹ̀yin gan ló yẹ kó ká lára jù, ẹ̀yin ọkùnrin baálé ilé, ẹ̀yin lẹ ti wá jáde síta, lẹ ti wá ń sọ̀rọ̀. Eléyìí lágbára. Tá a bá sì ní ká wò ó, tó bá gbé àwòrán Ìbà Gani báyìí, tí wọ́n gbé àwòrán bàbá wa Ìgbòho Òòṣà, kọ́ wá máa mú ẹgbẹ́ láàrin gbogbo yín, bàbá ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ yìí àgbàlagbà ni yín. Òsì Ìbà Gani Adams, ẹ ju bàbá Ìgbòho Òòṣà lọ, ẹ ju Ìbà Gani Adams lọ. Ẹ̀yin tó jẹ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀, káti wá sọ pé nǹkan ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn méjì o, ẹ̀yin tó yẹ kí ẹ parí ẹ̀, ẹ̀yin lẹ ti ń fẹ́ná sí, ẹ̀yin lẹ ti ń koná mọ́ ìdí ẹ̀, ẹ̀yin lẹ ń sọ oríṣiríṣi lọ́tún lọ́sì. Bẹ́ẹ̀ ṣe sọ nínú fọ́nrán tẹ́yọ́ kan ṣe nìyẹn, wípé ẹ̀yin o ẹ mọ́nítọ̀ wọn láti gbà tán ti wálé wá ṣòkú ìyá wọn. Ẹ ṣe yẹn lọ sàá, ẹ ti rí pé afẹ́rẹ́ ti fẹ́ sí yẹn, ẹ ti ṣe mí síta. Eléyìí ga. Yorùbá jẹ́ ká ronú ara wa. Yorùbá ẹ jẹ́ ká ronú ara wa. Àwọn nǹkan tẹ́ ń ṣe wọ̀nyí ó kù díẹ̀ káàtó. Tó bá yá máa wá sọ wípé ẹni Yorùbá òkò, ẹni Yorùbá òkò, nígbà tẹ́yìn tẹ́ ẹ bá wá jẹ́ àgbàlagbà, tẹ́ ẹ jẹ́ àgbàlagbà baálé ilé, tẹ́ ń ṣe báyìí, tí ọmọdé bá wá wúrú ìwà tẹ́yìn ń wù yìí o, ta ni kó bá ọmọdé wí o? Yorùbá sì bọ̀, wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun kó wọ́. Yorùbá ló sọ bẹ́ẹ̀ o. Ǹjẹ́ àgbà tí yín ò ti wá wà lọ́jà báyìí? Ǹjẹ́ orí ọmọ, ẹsẹ̀ ọmọ gan ti ń wọ́ tírélà ní títì? Orí ọmọ gan ó ti ń wọ́ ilẹ̀. Ẹ̀yin tó yẹ kó tú orí ọmọ ṣe, ẹ̀yin gan lẹ ti ń wọ́ orí ọmọ síta. Kí ni bàbá Ìgbòho Òòṣà ti sọ jù tó pọ̀ jù? Wípé kí àwa ìran Yorùbá ká gbára wa kúrò lóko ẹrú Fúlàní, ká gbára wa kúrò lọ́wọ́ ebi. Ẹ lọ wọ àwọn Biafra, ẹ ò lè bá Fúlàní kan, màálù ẹyọ kan ẹ ò lè bá nílẹ̀ Biafra mọ́ o. Tí wọ́n pa gbogbo bí wọ́n ṣe wá lé wọn lọ́jọ́ wọn, ibo ni wọ́n sá wá? Ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá òun ni wọ́n sá wá. Ìdí tí a fi ń sọ fún wa nìyẹn, wípé níbi tí ọ̀rọ̀ dé dúró yìí, àwa ìran Yorùbá ká fi ìmọ̀ ṣọ̀kan, tó wá jẹ́ wípé ẹ̀yin tí ẹ wá jẹ́ àgbàlagbà, ẹ̀yin tó yẹ kó pẹ̀tù sí nǹkan, kẹ má jẹ́ kí nǹkan kó dàrú nílẹ̀ Yorùbá. Ẹ̀yin tó yẹ pé gbogbo ètò ààbò eléyìí tá à ń sọ nípa ti àwọn agbésùmọ̀mí, ètò ààbò tó mẹ́hẹ̀ nílẹ̀ Yorùbá, ẹ̀yin tó yẹ kó ṣe àtúnṣe ẹ̀, ẹ̀yin gan lẹ tí wá ń finá sí, ẹ̀yin lẹ tí ń koná mọ́, ẹ̀yin àti Mewolaka, torí pé ìjọba ti gbówó lé yín lọ́wọ́. Mewolaka àti òsì Ìbà Gani Adams, eléyìí tẹ́ ń ṣe wọ̀nyí ẹ bọ́lẹ̀ ń bẹ̀. Ẹ fi Ìgbòho Òòṣà lọ́rùn sílẹ̀, kí ló dé? Wọn ò sọ wípé ìjà tó wà ńlẹ̀ yìí o, àwọn nìkan làwọn fẹ́ dá ṣe. Wọ́n ní ká fìmọ̀ ṣọ̀kan gbogbo wa, ká ṣera wa lóṣùṣù ọwọ̀, ká dira wa mú. Ẹ wá wo nǹkan tẹ̀yin àgbàlagbà tẹ́ ẹ wá ń ṣe. Ṣé nǹkan tẹ̀yin wá ń ṣe wọ̀nyí ṣó wá bójú mu? Ṣé eléyìí tẹ̀yin wá ra wọlé yìí láti fẹ́ wá rí ojútùú sí ìṣòro ètò ààbò eléyìí tó sì nínú ìlú pẹ̀lú àwọn ọ̀rọ̀ kò bá kùngbé tẹ́ ẹ̀ ń sọ jáde lẹ́nu? Èyí tẹ́ kọ́kọ́ ṣe lọ́jọ́ kìíní àná, àwọn mélòó ló bá yín gbé o? Ìwé ìròyìn mélòó ló gbé? Torí pé ẹ̀yin náà bóyá ẹ fi ń wá bàbá fẹ́ yẹ kí wọ́n mọ àwọn gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe nìyẹn. Torí pé ẹ ń sọ báyìí níta ló mọ̀ wọ́n, ìyẹn Ìgbòho Òòṣà náà. Ẹ wo kí wọ́n wúkọ́ gan báyìí lásán, newspaper máa gbé. Ikọ́ ni mo sọ, kí wọ́n wúkọ́, newspaper á gbé. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ̀ wá tí wọ́n tẹ́ ẹ̀ mọ̀ yín, ẹ̀yin wá sọ wípé wọ́n mọ ẹnìkan. Ta ló mọ ẹ̀yin gangan? Òsì ààrẹ Ìbà Gani, ta ló mọ̀ yín? Kí ni nǹkan tẹ́ ẹ ti ṣe nílẹ̀ Yorùbá? Kí ni nǹkan tẹ́ ẹ ti gbé ṣe? Ta ló mọ̀ yín? Ìyá mi ẹ káàbọ̀ sórí ètò wa, ìyá mi Yorùbá wuyì, ẹ káàbọ̀ sórí ètò wa o. Elédùmarè á ràn wá lọ́wọ́, ò ní dààmú o. Ẹ bá wa kí ìyá wa, ẹ bá wa show love and like fún wọn. Ìyá wa Yorùbá wuyì nìyẹn. Elédùmarè á wà pẹ̀lú wa, a ò ní dààmú o. Orílẹ̀-èdè Yorùbá ó máa wá sí ìmúṣẹ láṣẹ Èdùmàrè. Nígbà tí ẹ̀yin sọ lẹ́nu yín wípé ta ló mọ̀ wọ́n, ìyẹn Ìgbòho Òòṣà náà. Gbogbo bí tí wọ́n ti mọ Ìgbòho Òòṣà tó bá mọ̀ yín bẹ́ẹ̀ ẹ wò ó.
ó yẹ kẹ́ ẹ máa ṣọpẹ́ ni bàbá yìí nítorí pé ẹ̀yin tó yẹ kí wọ́n máa rí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe nílẹ̀ Yorùbá wípé àgbàlagbà lọ́kùnrin tó yẹ kí ẹ ṣe ètò ààbò kẹ́ pèsè ètò ààbò bí nǹkan ṣe rí bí gbogbo ẹ ṣe bó ṣe polókúrúmuṣu tí nǹkan ò lọ déédéé nílẹ̀ Yorùbá ẹ̀yin yẹn gọlẹ́ tí wọ́n ń fi iná sí ẹ̀yin yẹn lẹ́ ń dáná mọ́ àgbàlagbà sí níyín Yorùbá sì bọ̀ wọ́n ní àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ ẹ̀yin náà ẹ gbọ́ ọ̀kan tẹ̀ ń sọ lẹ́nu àgbàlagbà ẹ dẹ̀ bí ọmọ ti yín o ẹ fi Ìgbòho ṣàlọ́rùn sílẹ̀ ẹ gbọ́ wọn o. ó tún ti dé wá bẹ́ẹ̀ o. ṣé ẹ gbọ́. mo gbọ́ pé àwọn ọmọ ẹ̀ wọ́n ṣe àwọn programs wọn wọ́n sọ̀rọ̀ pé Ààrẹ Ọ̀nà Kakanfò wípé wọn kì í ṣe ọmọ Ondo State wípé ọmọ tápà àwọn Fúlàní ní Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀rọ̀ àbẹ́ni pé orí ẹ̀ ti dàrú. ṣé ẹ gbọ́. àti owó àti àwọn ọmọ tó rán síta. àgbàlagbà. èmi ò lérò kó yẹ kí wọ́n pẹ̀lú àwọn máa pẹ̀lú ọ̀bọ̀ Dáwúrà torí gbogbo yín lẹ mọ̀ ààrẹ tó rí pé ààrẹ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn kọ́kọ́ ni àwọn ní Ọ̀túnba ọba Ìgìdì Àkókó. wọ́n pàtàn gan o. wọ́n lè jẹ́ Ọ̀túnba ọba Ìgìdì Àkókó. láti yà 2003 ni wọ́n ti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. òótọ́. wọ́n jẹ́ Ọ̀túnba ọba Ìgìdì Àkókó. ṣé ọba ìlú o rò pé Ọ̀túnba ìlú tí o rò kọ́ lọ́nà rí táìtù ni tí ká sí táìtù ni ṣé ọba ìlú yẹn kò mọ nǹkan tó ṣe a máa fi àjòjì a fi ṣe Ọ̀túnba ìlú ẹ̀ Ọ̀túnba ìlú la máa fi. gbogbo ilé tí wọ́n mú lẹ́sẹẹsẹ yìí lẹ́yọ̀ kọ̀ọ̀kan tó bá yẹ pé bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí àgbàlagbà tí wọ́n jẹ́ ni wọ́n pe gbogbo àgbààgbà ilẹ̀ Yorùbá ni wọ́n gbé ìgbésẹ̀ lórí ètò ààbò tó sí nínú ìlú ṣé ilẹ̀ Yorùbá ò ní ti tùbà kò ní ti túṣẹ́ ṣé ìdẹ̀ra ò ní ti dé bá àwọn ènìyàn bí wọ́n ṣe mú ìtàn tí wọ́n mú sẹ́nu lẹ́yọ̀ kọ̀ọ̀kan yìí tó bá jẹ́ wípé gbogbo ọpọlọ tí wọ́n lò tí wọ́n fi ń ro ẹjọ́ yìí òun náà ni wọ́n lò tí wọ́n fi ń ṣe ètò bí ilẹ̀ Yorùbá ṣe dáa ǹjẹ́ ara máa ní ará ìlú wọ́n kó ìtàn balẹ̀ báyìí ẹ jẹ́ ká máa gbọ́ àwọn sọ̀rọ̀ gan-an ẹ jẹ́ ká máa gbọ́ o. láti ọdún yìí ṣé ọba ìlú yẹn ò mọ nǹkan tó ń ṣe. secondly nígbà tí ibà Gani Adams tí wọ́n jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land àwọn ọmọ Ondo State pẹ̀lú with the support of the governor of Ondo State ọlọ́run ìlú àdúgbò bá fi oríkì bàbá wa àkẹ́tì àwọn fún alára wọn ni wọ́n ti sáyé pé wípé tọ́tẹ̀ yìí àwọn náà wọ́n ka àwọn wọ́dì wọ́n ka àwọn ìlú àwọn wọ́dì láti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n ní owó ọ̀sẹ̀ celebration wọ́n wá decide pé àwọn máa host ibà Gani Adams ní Ondo State event center kan wà international Ondo State International Event Center government ló control ẹ̀ through Akechi governor wa the late governor of Ondo State àwọn ni wọ́n yọ̀ǹda event center yẹn ni wọ́n sọ wípé kí gbogbo ọmọ Ondo State wọ́n wá host ibà Gani Adams ní ibẹ̀ after tí wọ́n jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò o lè dùn mí fún ẹ torí pé o ní history o ní history gbèrè lọ́wọ́ bàbá Akíntóyè èmi tí mo fẹ́ sọ̀rọ̀ yìí èmi ní ìbánikẹ́ lọ gbé àwọn ní guest speaker ní ọjọ́ yẹn gbèrè lọ́wọ́ wọn èmi ni mo lọ fi mọ́tò mi ìkànnì àwọn mọ́tò mi lọ gbé bàbá Akíntóyè ní inú ilé wọn ní Magodo estate èmi ni mo gbé wọn wá sí Ondo State èmi mo dá wọn padà sí ilé wọn lọ bèrè tó bá wọn. ẹ ṣiṣẹ́ gidi ń gbà yẹn o. so tí wọ́n wá síbẹ̀ láti gbogbo àwọn ọmọ Ondo State orí wọn ò gbé wọn mọ́ tí wọ́n ṣe àbí tí wọ́n wò wípé wọ́n fi ọmọ ìlú àwọn wọ́n fi ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n dẹ̀ celebrate ibà Gani Adams ní Ondo State tí bàbá Akíntóyè tún jẹ́ guest speaker ní ibẹ̀ so ọ̀rọ̀ ẹ̀ ò dùn mí so mo tó wá táwọn ọmọ ẹ̀ wá ń ṣe orúkọ bẹ́ẹ̀ ò lè kọ́ṣọ́ wọn wọ́n lè ti sọ pé mo ti mọ̀ wáyé wípé mo ṣe máa ń wà wípé ọ̀tọ̀ níbo tó máa sọ níta ọ̀tọ̀ níbo tó máa sọ níbẹ̀ náà ni àwọn ọmọ ẹ̀ kan ni wọ́n dìde wọ́n sọ wípé ìwọ náà kọ́ fi oyè Ààrẹ Ọ̀nà Kakanfò lọ ìwọ náà ti ń pè tán ajá tó ń kan lè mọ́mù Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò 6 years ago wọ́n ti ṣe anniversary 6 years báyìí níbo ló wà ta ló mọ̀ ẹ́ 6 years ago. ibi tí mo ti fẹ́ ẹjọ́ ẹ̀yẹ nìyẹn ẹ má bínú ibi tí mo ti fẹ́ dá wọn lóhùn nìyẹn. bàbá mi òòṣà ńlá Adétúnjí ẹ káàbọ̀ sórí ètò wa gbogbo ìlú olùfẹ́ wa pátápátá ni a kí o ẹ káàbọ̀ sórí ètò wa o ṣé ẹ bá wa gbọ́n kan tí bàbá yìí sọ wọ́n ní ìgbà tí wọ́n jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò 6 years ago wọ́n ní ibo ni wọ́n wà wọ́n wá sọ gbólóhùn kan láàrin ibẹ̀ ni mo ti fẹ́ wọlé wọ́n ní ta ló mọ bàbá wa Ìgbòho ṣá ẹyẹ ènìyàn wa ẹ pé rí akọni bẹ́ẹ̀ yẹn lẹ́ òfin dà lálẹ́ gàràràràràrà òòṣà lẹ́kọ̀ọ́ pé lẹ́nu bẹ́ẹ̀ yẹn òòṣà tó yẹ pé tí wọ́n bá wú kọ́ báyìí ikọ́ nìkan náà wúwo pé wọn ò tí ì sọ̀rọ̀ o gbogbo newspaper ló máa gbé gbogbo owó tó wóró ilé ìtẹ̀yìn wa sọ yìí báyẹn jọ ta ló bá yín gbé o ẹ bá wa mú newspaper iyọ̀ kan ta ló mọ̀ yín ilẹ̀ Yorùbá gan àwọn mélòó ló mọ̀ yín ṣọ́ mọ̀ yín ni ṣebí nítorí pé ẹ ti ń sọ̀rọ̀ síta nítorí pé ẹ ń dìtẹ̀ ọmọ Adéyẹmọ la tó máa rí ojú yín ta ló mọ̀ yín ta ló mọ̀ kò lóyún lọ́yọ̀ọ́ tẹ́ ẹ wá ń sọ̀rọ̀ wípé ta ló mọ̀ ọmọ Adéyẹmọ wọ́n mọ̀ ọmọ Adéyẹmọ wọ́n mọ ọmọ Adéyẹmọ kì í ṣe nínú Nàìjíríà kì í ṣe nínú Yorùbá nìkan gbogbo àgbáyé ẹ ṣàkọ́ ẹ gọ́gù ẹ̀ pé Sunday Ìgbòho ẹ má tẹ̀ Adéyẹmọ sí ẹ kọ Sunday Ìgbòho
kẹ́ ẹ máa wo bó ṣe máa kó wá fún yín different wọn ṣé ilé ẹ̀ ni ṣé family ẹ̀ ni ṣé biography. nígbà tẹ́ ẹ dàgbà tó léyìí àgbàlagbà ni yín baálé ilé àti ààrẹ àti bàbá Ìgbòho ṣá bí mo ṣe wo ojú yìí ẹ jù wọ́n lọ. Yorùbá sì bọ̀ wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Bàbá mi lẹ́kìtì ẹ káàbọ̀ sórí ètò wa a kú dédé àsìkò yìí o a kú ètò ìlú Elédùmarè á bá wa tó ilẹ̀ Yorùbá àtúbà àtúnṣe o orílẹ̀-èdè Yorùbá ilé tá à ń pè fún náà á bá wa láyọ̀ àti àlàáfíà nígbà tó bá máa dé kò ní bá wa nínú àìsàn o kò ní bá wa nínú ìbànújẹ́ o nínú ayọ̀ àlàáfíà ló ti máa bá wa pẹ̀lú àṣẹ Ìdùmarè. Bàbá mi lẹ́kìtì ìyá mi Yorùbá wuyè bàbá mi òòṣà ńlá gbogbo yín pátápátá ni mo kí o ẹ̀yin yan wa ẹ bá wa ṣó lọ́bà láìkì fún àwọn bàbá wa àti àwọn ìyá wa. Wọ́n ní ta ló mọ ọmọ Adéyẹmọ o wọ́n mọ ọmọ Adéyẹmọ ọmọ Adéyẹmọ àrọ́mọdọ́mọ wọn ní Ìgàngán wọn ò lè gbàgbé wọn gbogbo ọmọ Yorùbá wọn ò lè gbàgbé wọn. Bàbá wa Ìgbòho ṣá wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà ní ilẹ̀ Yorùbá. Aláàánú mẹ̀kúnnù ẹ̀yin tẹ́ kàn ń sọ̀rọ̀ yìí ṣèbí notice lẹ̀ ń ṣe bí ìjọba ṣe gbowó lé yín lọ́wọ́ òun lẹ̀ ń wá kiri owó lẹ̀ ń wá. Ẹ mọye fídíò lẹ ti ṣe síta báyìí tó bá jẹ́ wípé baálé ilé gidi àgbàlagbà gidi àgbà yín ò tólé tí àgbà yín bá tólé ni ẹ ò ní máa wo iṣan mọ́ bàbá Ìgbòho ṣá wọn ò lè dá yín lóhùn tẹ́lẹ̀dùmarè àfi dé ẹ fẹ́ kí wọ́n dá yín lóhùn wọn ò lè dá yín lóhùn báyìí Ìgbòho ṣá òkè máa wọn ò ráyè eléyìí nǹkan tí wọ́n gbé sọ́wọ́ jù yẹn lọ. Bí àwa ìran Yorùbá bá a ṣe fẹ́ bọ́ kúrò lóko ẹrú bí a ṣe fẹ́ bọ́ kúrò lóko ẹ̀yin jẹgúdú jẹrá ẹ̀yin ọ̀bàyéjẹ́ òun ló jẹ bàbá wa Ìgbòho ṣá lógún kì í ṣe irú eléyìí tẹ́yin gbé sọ́wọ́ tẹ́ ń ro gbogbo mítì tẹ́ ní ẹ ṣe ẹjọ́ yìí náà ni gbogbo bẹ́ẹ̀ ṣe pé ìpàdé ọ̀tẹ̀ yín jọ gbogbo ẹ̀ la gbọ́ lórí ọmọ Adéyẹmọ ẹ̀yin kan yín lẹ jáde o níbi tẹ́ ọkùnrin bí o mọ̀ pọ́kùnrin máa ń ṣe wọ́n máa ó ní irú ìwà yìí lọ́wọ́ o ọkùnrin baálé ilé ẹ sọ lẹ́nu ara yín kì í ṣe wípé bóyá ẹnu yín ló gbà jáde o pé ẹ mọ́nítọ̀ Ìgbòho òòṣà láti ìgbà tó ti wá ṣòkú ìyá wọn ẹ sì pera yín lọ́mọ Yorùbá ẹ mọ́nítọ̀ Fúlàní nínú igbó ẹ mọ́nítọ̀ àwọn tí wọ́n kógun jà wá tí wọ́n ń gba ilẹ̀ ẹ mọ́nítọ̀ àwọn tí wọ́n ń gbéyàn tí wọ́n ń gba ránsọ́ọ̀mù. Yorùbá ẹ jẹ́ ká ronú ara wa ẹ jẹ́ ká ronú ara wa ẹ sọ lẹ́nu yín ẹ ti padà jáde ẹni lórí ọ̀rọ̀ yìí náà lẹ ṣì wá o ẹ wá mú ìtàn balẹ̀ ta ló mọ bàbá Ìgbòho ṣá wọ́n mọ bàbá Ìgbòho ṣá o lẹ́pẹ́ rí akọni bẹ́ẹ̀ lẹ́ òfin dà lálẹ́ gàràràràrà Ìgbòho ṣá lẹ́kọ̀ọ́ pé lẹ́nu lẹ́kọ̀ọ́ pé bẹ́ẹ̀ yẹn ẹ bá mi gbé tán fún bàbá wa owó bàbá Jami ẹkùn ọkọ̀ Fúlàní ṣé wọn ní òsì ní ẹkùn ọkọ̀ Fúlàní ni torí pé ẹ mú tàn balẹ̀ báyìí ó pẹ́ tẹ́ ti wà lẹ́nu ẹ̀ ó pẹ́ tẹ́ ti ń ṣe ẹ ò ṣe ṣé pé ẹ ṣe dáadáa tí ẹ ti arí àpá nǹkan tẹ́ ẹ ṣe ni ṣé ibi tá a wà yìí là á wà ẹ̀wọ̀n tá a ò rí kí lẹ ṣe kí nìkan tẹ́ ẹ ṣe ju wàhálà ìjà bẹ́ẹ̀ ṣe fẹ́ kógun wọ ilẹ̀ Yorùbá kẹ́ ẹ máa tákù ọmọ Yorùbá kẹ́ ẹ máa bá ọmọ Yorùbá jà ìyẹn lẹ́mọ̀ bí kan sọ̀rọ̀ tẹ́ ẹ ti kó oríṣiríṣi bọ́ síta kí ló dé àgbàlagbà eléyìí ga kò tẹ́ ẹ yẹ kẹ́tẹ̀ ti sọ wípé tẹ̀ ti fẹ́ wá sọ wípé tẹ̀ ti fẹ́ ṣe fọ́nrán mi síta mọ́ tí kì bá ṣe ìwà tó wà lára yín ìwà ọ̀tẹ̀ ẹ mọ bó ṣe ń dìtẹ̀ mọ́yàn ẹ sì ń ránṣọ mọ́ ọmọ Adéyẹmọ tó bá bí da ló sọ̀rọ̀ síta wọn ò ní dá yín lóhùn ṣé ìyẹn ni Ìgbòho ṣá sọ fún yín pé àwọn fẹ́ kọjú mọ́ gbogbo nǹkan tó wà lọ́kàn Ìgbòho ṣá ní pé bá a ṣe fẹ́ gbára wa o báwo la ṣe fẹ́ pèsè ètò ààbò kí ni ọ̀nà àbáyọ lórí ètò ààbò tó sì nínú ìlú ayé yín á dáa wọn ò mọ̀jú agbádá wíwọ̀ ayé yín á dáa wọ́n da agbádá bolẹ̀ ni kí wá ní ìyàtọ̀ wọn àtàwọn ìjọba alágbádá ECOWAS kí ni ìyàtọ̀ wọn bàbá tó ń sọ̀rọ̀ yìí ṣàwáwù kan náà ni wọ́n ṣàti kọ́ agbádá yìí lọ́rọ̀ ṣé agbádá náà fi mọ ọmọ Yorùbá gidi ni ẹ má sàkà máa jẹ àwọn èèyàn mọ́ ẹ má sàkà máa jẹ àwọn èèyàn ẹ bá ti kọ́ agbádá sọ̀rọ̀ báyìí tẹ́ ti fi fìlà sí ó tán àwọn ti jẹ́ ọmọ Yorùbá nìyẹn àwọn làwọn ṣe bọ̀ láti bẹ̀rẹ̀ ó níbi táwọn ti ṣe dé tí kì bá ṣe ọgbọ́n táwọn fi ń ṣe ni ogun ò bá ti wọ ilẹ̀ Yorùbá ṣé eléyìí tó wà nílẹ̀ Yorùbá yìí kan kí ni wọ́n ń pè eré là ń ṣe wọ́n ní dey play ni o wọ́n ní eré ni wọ́n bá wa ń ṣe àwàdà kẹ́ríkẹ́rì àwọn Fúlàní tó wà nílẹ̀ Yorùbá tí wọ́n ń pa àwọn ènìyàn yìí wọ́n ní eré ni wọ́n bá wa ń ṣe wọ́n nítorí pé tí kì bá ṣe ọgbọ́n tí ọ̀gá àwọn tí wọ́n ń gbà tí kì bá ṣe pẹ̀lú ọpọlọ tí wọ́n ń lò tí kì bá ṣe bẹ́ẹ̀ ni ogun á ti wọ ilẹ̀ Yorùbá ẹjọ́ ilé tó bá wa ń fira yìí kọ́ o àwọn ọmọ ilé ìwé ò lè lọ sí ilé ìwé olóko ò lè lọ ọlọ́jà ò lè lọ olódò ò lè lọ ilé ìjọsìn gan ò lè lọ kí ló ti kù níbo wà ní ìfọ̀kànbalẹ̀ wà Ìgbòho ṣá wá jáde wọ́n dé nìyẹn tí kì bá ṣe ọ̀tẹ̀ àti wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní July 4th ejò lọ́wọ́ nínú ẹ ti fojú hàn síta báyìí ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ṣé kò ti fẹsẹ̀ méjì kò ti fi gàtẹ́ báyìí ṣé kò ti máa jọra wọn ó ti ń jọra wọn torí pé gbogbo yín kò sẹ́ni tó lérò ẹ̀ wípé Ìgbòho ṣá lè fi ẹsẹ̀ wọn méjèèjì rìn wá wọnú ìlú yẹn gbogbo èròǹgbà yín ni wípé wọn ò lè wá mọ́ ẹgbọ́n lẹ́ńbẹ́ o
ilé bàbá ọmọ kì í bọ ọmọ lẹ́rù o ilẹ̀ Yorùbá yẹn ibẹ̀ ni wọ́n bí wọn sí ọmọ Yorùbá tó bá ní kí wọ́n tẹ̀ wá mú ẹni tó ní identity ọmọ Yorùbá náà méjì Ìgbòho ṣà ni wọ́n kọ́ mú o torí wọ́n sọ fún wa ẹ wo èmi gan fẹ́ lọ kọlà báyìí ìlà ẹnu wọn yẹn kò síbi tó fẹ́ tì wọ́n sí bí gbogbo ayé ti ẹ̀ sá báyìí tí wọ́n béèrè mi tí mo ní pé ọmọ Côte d'Ivoire ni mí o èmi ò ṣe o eléyìí tó béèrè pé ọmọ Ghana ni òun Ìgbòho ṣà wọ́n ti sọ láìmọye ìgbà gbogbo ayé bá ti gbogbo àwọn tó kù bá sọ pé àwọn tẹ̀ ẹ́ ṣọmọ inú ìlú yẹn àwọn ò lè dìnnà torí pé ẹ wo ìlà ẹnu wọn gan ó ti tọ́ka síbi tí wọ́n ti wá ẹ̀yin tẹ́ ẹ wá sọ wípé tó yẹ pé wọ́n jẹ́ ọmọ Yorùbá ni wọ́n ni tó bá yẹ pé wọ́n jẹ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni kí ni wọ́n ti ṣe ta ló mọ̀ wọ́n Ìgbòho ṣà ló lẹ́kọ̀ọ́ sí bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí ẹ rí pé ẹ̀yin gan lẹ ò wá nìkan ṣe báyìí ẹ wo gbogbo rògbòdìyàn tó ń lọ lọ́tún tó ń lọ lọ́sì ṣe rí pé àwọn ọmọ yín náà ló jáde síta àwọn ọmọ yín náà ni àwọn ni wọ́n ń gbéwo ni wọ́n ń gbóríṣiríṣi jáde lọ́tún lọ́sì ṣé ẹ̀yin wá àtúnṣe sí nǹkan tó wà ńlẹ̀ ni àbẹ́yìn ń dákun àníkájèkuru kó tán nígbà ẹ̀yin tí ń gbọ́n ọwọ́ rẹ̀ sáwò ẹgbìnrin ọ̀tẹ̀ bá a ṣe ń pàkan nìkan rúwé ẹ wá ń kóra yín síta lọ́tún ẹ wá ní wọn kọ́ṣọ́ wọn ṣé ọ̀gá yín ṣé wọn kọ́ṣọ́ yín eléyìí tẹ̀yin ṣe fúnra yín báyìí ẹ̀yin tẹ́ jẹ́ òsì ṣé ẹ sọ wípé ọ̀gá yín ṣé wọn ò rí eléyìí tẹ́ ṣe ṣebí go ahead ni wọ́n fún yín pé kẹ́ ṣáà máa sọ̀rọ̀ lọ kẹ́ máa sọ̀rọ̀ lọ pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ń pa wá ìkan jáde nínú yín ó ṣe tí wọ́n bá lé àwọn èèyàn tó wà ní òkè ọya ibo ni wọ́n kó wọn ń bọ̀ wá ṣé a ti pèsè ìrẹsì tí wọ́n fẹ́ jẹ ṣé ń gbọ́ nígbà tẹ́nìkan bá ń gbé lọ sókè tẹ́yìn kan fà wá sílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká ronú ara wa ọ̀nà àbáyọ òun ló yẹ ká máa wá bí ètò ààbò á ṣe wà nílẹ̀ Yorùbá bàbá Ìgbòho ṣá sì ti wá ọ̀nà àbáyọ yẹn ó kù sọ́wọ́ àwọn lọ́balọ́ba kí wọ́n ṣe àtìlẹ́yìn gidi àti gbogbo ọmọ Yorùbá fún bàbá wa Ìgbòho ṣá bá ó ṣe gbàrà wa kúrò lọ́wọ́ Fúlàní ẹ̀yin kan wá kóra yín síta ṣé wá rí pé ẹ̀yin àti mẹ́wọ̀ọ́ láká báyìí ìkọ̀kan náà nìyí ìyẹn sọ̀rọ̀ ó ní àwọn tó bá ti bú ìyá òun tó bá ti fi ìyá òun bú òun kíní kan láṣọ ọmọ wọn ìjọ tí ìwọ náà tó bá dẹ́kun àti máa dárúkọ bàbá Ìgbòho ṣá gbogbo èpè tó ṣẹ́ yẹn orí ẹ̀ la lọ tó pé tí aṣẹ́gi bá ṣẹ́gi báyìí orí ara ẹ̀ ló fi ń gbé ìwọ bú bàbá oníbàbá ó ti gbàgbé aṣọ fún apálábòsí ni wọ́n ní kò fọ̀rọ̀ tó bá fẹ́ fi nǹkan ṣèyàn ọkọ fi ṣe ara ẹ̀ ó fẹ́ fi abẹ́rẹ́ gúnyàn báyìí fi gún ara ẹ̀ wò báwo ló ṣe rí lára ẹ̀ wọ́n wá bú ẹ tán ó wá ń dùn ẹ́ wọ́n kọ ewì fún ẹ ó ń dùn ẹ́ aṣọ ọ̀rọ̀ máa ń dùn ẹ́ ṣebí paramọ́lẹ̀ kọ̀rọ̀ wọ̀ sí ló sọ lónà jẹ́ paramọ́lẹ̀ kọ̀rọ̀ wọ̀ sí ara ẹ̀ ò wá gba gbogbo eléyìí báyìí ó mà ṣe o èébú a máa dùn ẹ́ àjànàkú akéwì káre láyé o èébú dùn mẹ́wàá láká o ó ní wọ́n bú òun mọ́ ìyá òun ṣùgbọ́n ìwọ ti gbàgbé wípé bàbá ẹnìkan ni wọ́n ń bú ìwọ nìkan ló ní ìyá ṣé àwọn tó ní Ìgbòho ṣá wọn ò nọ́mọ wọn ò níyàwó ìwọ yẹn ló kára ẹ wípé ìwọ nìyálé ilé o ìwọ náà ò nọ́mọ o ìwọ náà ní ìyá o kọ́ máa mẹ́nu bà ìyá ẹ o kọ́ bú ìwọ nìkan o ṣọlá ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àjọ máa mú nǹkan ńlẹ̀ ni mẹ́wàá láká tó o bá dẹ́kun tó o mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ Ìgbòho ṣá kó lọ stop ṣe bẹ́ẹ̀ wọn ò fẹ́ nílùú òǹdarin ta ló ràn ẹ́ lọ ta ló béèrè ìmọ̀ràn lọ́wọ́ ẹ ta ló ní ìmọ̀ràn òfò ìmọ̀ràn ibi ẹni ìkà ẹni àdánwò àkìdánidání ta ló fẹ́ gba ìmọ̀ràn lẹ́nu ẹ ìwọ tó o fẹ́ gbọ́ orúkọ èèyàn ìwọ wá sọ wípé ìwọ advice wo ló ń ṣe o ṣé bí wọ́n ṣe máa advice yan nìyẹn pẹ̀lẹ́ lákọ ó lábo ni Yorùbá sọ ó dẹ̀ sọ pé ìwọ jẹ́ ọmọ Yorùbá àbórí má bò wá ṣùgbọ́n ìgbà tí wọ́n wá kó jáde fún ẹ woto lọ́tún lọ́sì báyìí ara ẹ̀ ti wá balẹ̀ ó wá tó bá fẹ́ bú ẹ kọ́ bú ìwọ nìkan o kọ́ má bú ìyá ẹ ló kí èpè bọ́lẹ̀ ṣé gbogbo èpè tó fẹ́ nara ẹ̀ ṣẹ́ yẹn ó aṣẹ́gi bá ṣẹ́gi sẹ́ orí ara ẹ̀ ló fi máa ń gbé orí ara ẹ̀ ló wá fi gbé ìyẹn túmọ̀ sí wípé kí lè jẹ́ the first time and the last fún ẹ kó jẹ́ ìbẹ̀rẹ̀ àti òpin tí wàá mẹ́nu bà igbó nìkan ni o kó má tẹ̀tí pé Ìgbòho torí mi mọ̀ kó tó fẹ́ fàdí àrífín mi ò mọ̀ tó bá ní kí gbogbo igi tẹ ẹ̀wọ́ lùyàn èwo wá ní ti igi ata wọ́n ní ẹran tó níwò ó fẹ́ kan nípa o ṣé bíi ti ìmọ̀ràn ìgbé wá ni ìwọ àbí aláàárù ẹ àrífín gidi tí ẹ ní kó tó sọ̀rọ̀ o àti máa fẹjú àti máa ranjú kí ló jẹ́ kí ni wọ́n rà nígbà ìtàn sanwó ibo lẹ ti pàdé kí ni ìpàdé ọlọ́jà àtàsínwín mẹ́wàá láká fi tiẹ̀ ṣe ti tiẹ̀ o àti Yorùbá nation o àti Ìgbòho ṣá o jọ́ tó bá ti mẹ́nu bà kọ̀ọ̀kan nínú wọn gbàdàgbàdo máa gbowó àgbàdo lọ́wọ́ ẹ̀. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.